Àkànbí olódodo. Happy New Month o. A kó àmójúbà oṣù tuntun. Tẹ́wọ̀n pé àná ni a parí oṣù April, a sì tún ti bọ́ sóṣù tuntun lónìí. Èmi dẹ̀ máa ń fẹ́ràn láti ṣe àkànṣe àdáṣe ìṣọ́òru ní òru ọjọ́ tí oṣù bá parí mọ́júmọ́ àyájọ́ tá a bá máa móṣù tuntun, láti lè fi ré aburú tí ń bá ń bẹ nínú oṣù tuntun tá a fẹ́ mú, láti lè fi ré e dànù. Nínú ìṣọ́òru tí mo wá ṣe lóru àná mọ́júmọ́ àárọ̀ yìí, mo wá fi ẹ̀mí mo fi bọ́ Ọlọ́run sọ̀rọ̀. Mo ní ẹ̀sà, kí ló dé tó ṣe wípé ọmọ Nàìjíríà àwọn kì í promote alààyè, àfòkú ṣá. Ọlọ́run ní ọ̀rọ̀ fẹ́mi o. Mo ní sáà Mùkádàmù Àkànbí olódodo. Mo ní náà Olúwa wejú bàbá àta o. Mo ní òwò bàbá. Ọlọ́run ní ǹjẹ́ o mọ̀ pé ní gbogbo Nàìjíríà yín bó ṣe tóbi tóun, èèyàn méjì péré ló kù tó nọ́mà ń bẹ̀. Àyà mi kọ́kọ́ já pé ṣé ṣe pé mi gan nọ́mà báyìí. Ọlọ́run bá ní rárá o, ìwọ ọ̀rọ̀ fẹ́mi gan lẹ́ni àkọ́kọ́. Ọkàn mi ṣẹ̀ṣẹ̀ wá balẹ̀. Mo jẹ́ láìkì Ìdòwú Peter Olúwa ọmọ Pétérù ń tẹ̀ Olúwa kọ́mẹ́dì. Òun ìdára ẹ̀ láàmú toró ti mọ̀ pé òun gan ọ̀nọ́mà. Ó láfẹ́fẹ́ ọ̀rọ̀ lẹ́nìkejì ọ̀jẹ́, èmi ò jẹ́ ẹ mọ̀ torọ́ Ọlọ́run ọ̀sẹ̀ ni tẹ́nìkejì jẹ́. Ẹ rí nǹkan, ẹ tún mọ bára yín jà sípò kejì ni. Ara ń dá ń sọnù o. Níbi tẹ́ ń bọ́rọ̀ ara yín bọ̀ yìí, àfàìmọ̀ kí wọ́n má padà lọ́ǹchì Nàìjíríà gẹ́gẹ́ bí headquarter àwọn ọ̀sìnwín lágbàáyé. Ẹ lẹ́mẹ̀ o. Àkànbí olódodo.